Yínká àti Yínká ẹ̀ka ní ìka abiyamọ ìka ní yóò ẹni kí àwọn Nàìjíríà kan máa gbàdúrà ẹni ká máa gbàdúrà pé àdúrà wọ́n ò tó àbí kan tẹ́ ẹ sọ̀kan nìyẹn tí orí òkè sórí òkè síbìkan tó yẹ pé tí wọ́n máa ń wá ẹni tó gbàdúrà jù ní gbogbo orílẹ̀-èdè ó yẹ kó mú Nàìjíríà a máa nífẹ̀ẹ́ a máa níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ẹni wá jókòó torí pé tí wà lókè wá sọ pé káwọn èèyàn máa gbàdúrà wa ní òótọ́ ká ké pe Ọlọ́run ẹni àwọn gọ́fìnẹ̀ntì wọ́n ń gbìyànjú wọ́n rán àwọn èèyàn lọ. ẹ̀yin tèmi ìjẹ́ àwọn ìpè wọ̀nyí kò wá àpọ̀jù báyìí fún àǹtí Yínká Aláṣeyọrí ṣé kò wá àpọ̀jù báyìí kí láǹtí yìí kí ló sọ̀rọ̀ yìí fún mo mọ̀ pé àwọn gan á ti máa blame ara wọn pé kí làwọn sọ̀rọ̀ yìí fún ẹ̀yin tèmi arábìnrin yìí ó sọ wípé ìkà ni àǹtí Yínká Aláṣeyọrí ó ní wípé torí pé wọ́n ti wà lókè ni wọ́n fi ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin tèmi arábìnrin yìí ó da omijé lójú ẹ jẹ́ ká wo fọ́nrán yìí. ṣùgbọ́n tó bá débi arúgbó wọn lójú ìkà nìyí lẹ́yìn tó yẹ pé téèyàn bá ṣe fídíò lásán tó bá bú gọ́fìmẹ̀ntì wọn á ní kó máa track ẹ̀ kiri tó ní bí síìmù wọ́n ní identity wa lọ́wọ́ tó máa fẹ́ rí gbogbo profile life ẹ̀ ó máa hàn bá jẹ́ ẹni tó ṣe screening ìkà ní àti Yínká torí pé ẹ ti wà lókè ẹ wá ń sọ̀rọ̀ tó wù yín tó bá ti jẹ́ pé owó náà promise yín àbówó náà gbé fún yín ẹ máa ro kúlẹ̀ àbíamọ àwọn tó ní pé táwọn ọmọ wọn bá lọ skul lójúmọ́ ìfòyà ni ìkà nìyí nítorí pé Ọlọ́run ti jàjà bless yín Ọlọ́run ti ràn yín lọ́wọ́ ẹ wá jáde ẹ ń jatọ́ mi ò fẹ́ bú yín ní ìkà nìyí àǹtí Yínká kéèyàn ro ọ̀rọ̀ kó tó máa sọ kéèyàn fi nǹkan gúnra ẹ̀ kó tó fi gún ọmọ nìkejì ìkà nìyí àǹtí Yínká ẹ jẹ́ kí ìfẹ́ tí àwọn èèyàn ní sí yín lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo bẹ́ẹ̀ ń ṣe ní challenges nígbà yẹn tí àwọn èèyàn dúró tí ìtọ́ nífẹ̀ẹ́ yín tó ṣe gbogbo ẹ̀ ẹ wá jáde lè máa sọ wípé kán kún fàdúrà àdúrà ní òtò ìkà nìyí mo fẹ́ bí ń question kan lẹ́nu láàrin mi àti yín níbi tẹ́yìn délé nìyí ṣé àdúrà yín ló gbé yín lére níbi tí ẹ̀yin délé ní tí gbogbo orílẹ̀-èdè mọ̀ yín táwọn èèyàn ń fún yín ló tó ń bless yín tó ń ṣe gbogbo ẹ̀ tó ń support yín ẹ̀ ní morin kan àwọn èèyàn kan wà tí Ọlọ́run wà endowed yes with this voice tọ́lọ́run ti bless tó pé tó wọ́n bá kọrin báyìí ọ̀run gan máa ṣí wọn máa mọ̀ wọ́n lé ní o ẹ̀yin wá sọ wípé kọ́ máa gbàdúrà ìkànnì torí pé àdúrà tí ń kọ́ ló gbé yín dé ipò tẹ̀wà lẹ́nu mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ kàn peace ní ọ̀fẹ́ fẹ́ kí n sọ̀rọ̀ ẹ kàn jẹ́ kí love táwọn èèyàn ní sí yín kó decline àti nǹkan ìkànnì tó bá jẹ́ pé àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ ní èlé tó bá jẹ́ pé àwọn ọmọ yín wà ní àwọn ọmọ tó kò ẹ̀ lè jáde kẹ́ni kọ́ kún fàdúrà kẹ wá sọ pé gọ́ọ̀mẹ̀ntì ń gbìyànjú kẹ sọ wípé wọ́n fẹ́ débẹ̀ ṣùgbọ́n wọ́n rúgbò wọn lójú ìkànnì àti Yínká ẹ̀yin tó jẹ́ pé táyọ̀ ò bá wọ stúdíò ló kó bẹ̀rẹ̀ sí ní akọrin àrò kó máa kọrin tó jẹ́ wípé kó máa kọrin tó fi lè like orin protest pé kí àwọn ọmọ yìí kan kí gọ́ọ̀mẹ̀ntì ràn wá lọ́wọ́ kí ló yẹ kẹ́yìn ṣe ẹ̀yin tẹ́yìn bá jó lórin ẹ̀mí tẹ̀lé jẹ́ èèyàn gidi tí ẹ̀mí Ọlọ́run bẹ nínú yín ó yẹ kẹ́yìn wá àwọn èèyàn àwọn ará yín tẹ̀yọ́ ṣe bẹ́ẹ̀ mínísítà àwọn mínísítà ọ̀dà mínísítà tó kù yín tẹ́ bá nìkan ṣe ń bá wọn pàdé ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ lè kóra yín jọ kẹ́ wá fìyẹn máa bra kẹ́ máa fìyẹn kẹ́ tiẹ̀ máa fi ráwọ̀ bẹ̀ àbí kẹ́ mú owó jáde kẹ́ fi support àwọn pé ẹjọ́ owó tán nìkan tiẹ̀ nìkan fi gbé àwọn ọmọ ilẹ̀ ó dà wá gospel minister á dìde o iye báyìí la contribute o ó yá ẹ jẹ́ kó wáyé kó sí ìkànnì ṣẹ́rẹ́ ni mo wo àwọn èèyàn yìí tẹ́ ń pera yín ní influencer àti celebrity tí Ọlọ́run ti bá ti jàjà gbé yín sókè ẹ̀ ní ro ibi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ̀ ní ro ibi tẹ́ ẹ ti ń bọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì kan bá ti pè yín sẹ́yìn tó ti promise yín pé àbí tẹ́ ẹ ti wò pé àtàmì ẹni máa favour mi ẹ máa jáde máa wú ìkú ìkànnì yín lórílẹ̀‐èdè tó jẹ́ wípé nísìnyí tó bá lọ hospital gan ìṣòro gan tó kún ìṣòro ayé ẹ̀ hospital jẹ́ pé free ní tẹ́lẹ̀ mi ì tí fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ìkànnì yín àti Yínká Ọlọ́run ti bless gbogbo yín ẹ lọ ń ra létí bàlálàlà sílẹ̀ kí ṣe gbogbo ẹ̀ ẹ ń believe pé gbogbo nǹkan bẹ́ẹ̀ yóò lè dọ́dọ̀ yín àwa tá a wà ní mélàlà bínú gbó ẹ believe wípé àwa kàṣà máa yanjú ìkànnì yín mi ò tí ì rí yín kí ẹ kóra yín jọ kẹsàn pé kí lẹ lè fi ṣe láti fi support àwọn èèyàn tó kò yìí ìkànnì mo wá bí Ọlọ́run kọ́lọ́run wo nínú àánú nínú ẹ̀yin celebrity kọ́lọ́run tiẹ̀ mú nínú àwọn ọmọ yín kọ́ jẹ́ kidnap àwọn ọmọ yín kó kidnap àwọn ọmọ ìkẹyìn náà wàá mọ bí ìrora ẹ ṣe rí lára so ẹ sọ wá dá láì mọ̀ ṣe àbí ẹ láàmàdúrà àgbà àmọ́ bó ṣe súnmọ́ lọ ẹ màdúrà àgbà lẹ ń ṣe wà lókè tẹwà yìí ẹ màdúrà àgbà lẹ ṣe rí àánú gbà ẹ màdúrà àgbà lẹ ṣe débi tẹdẹ ẹ wo ìkànnì yín nǹkan tẹ̀lé wá ṣe iṣẹ́ rí pé àwọn ọmọ Nàìjíríà ti kẹ́yìn sí kẹ́ má sọ̀rọ̀ gan lásán kẹ́ dá kẹ́kẹ́ fóònù àná yìí àbí kẹ́ send message àsórin kẹ́ fi máa bẹ̀bẹ̀ ó bẹ́tà ju nǹkan tẹ́ jáde tẹ́ wá sọ mi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ nù
ṣùgbọ́n mo ro ọ̀rọ̀ yẹn mo rí pé ẹ máa burú o ẹ máa burú o ẹ̀yin tó ẹ̀yin èèyàn yìí máa burú o ẹ̀yin tọ́lọ́run bá ti gbé sókè tọ́lọ́run ti bless yín ẹ máa burú o ẹ máa ń ro ti mùkúnnù mọ́ ti yín ẹ máa kí ń kọ́ oúnjẹ mẹ̀kúnnù mọ́ oúnjẹ yín o ìkà ni yín. Mo fẹ́ kàǹtì ká kẹ́ lọ jókòó lé ní kẹ́ lọ rò pé níbi tèmi náà ti ń bọ̀ mo ti wà nírú àwọn pò àwọn ènìyàn rí kò yẹ kí ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu tó lọ́rùn ti bless yín àti ká kù díẹ̀ káàtó fún yín tẹ́ ẹ̀ bá rẹ́ni báyìí sọ ó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀yin celebrity yìí ẹ̀yin influencer yìí torí oúnjẹ ẹnu torí owó torí kọ́ lè mọ̀ ẹ́ mọ́ lágbájá ẹ wá máa jáde ẹ máa sọ̀sọ́kúsọ ẹ ní ro ọjọ́ àti sùn yẹn ẹ ní ro ibi tẹ́ ẹ lọ lọ́run. There is no more gospel singer again torí gbogbo yín lẹ ti wà nínú ayé kò sí ìfẹ́ ọmọnìyàn lọ́kàn yín nǹkan tẹ́ ẹ ń preach kò sí lọ́kàn yín kò sí ìfẹ́ orílẹ̀-èdè yìí lọ́kàn yín ẹ̀yin ti yín nìkan bí àwọn aṣíwájú yín wá ṣe ń ṣe lẹ́yìn gangan ṣe àti nǹkan kù díẹ̀ káàtó fún un nǹkan tẹ́ ẹ máa ṣe tètè lọ́mọ arábàbà kẹ́ máa bẹ ọmọ Nàìjíríà torí nǹkan tẹ́ ṣe kó má dàbí ẹni tó wà lókè tó jábọ́ sílẹ̀ kó má dàbí ẹni tó wà lókè tó jábọ́ sílẹ̀ ẹ mọ̀ pé tí ọ̀tá bá fẹ́ kọjú ṣiṣẹ́ síyàn wọ́n á jẹ́ kí èèyàn jábọ́ mí expect ẹ̀ nínú ẹnu yín mi expect ẹ̀ nínú ẹnu yín ẹ mọ̀ pé ẹ̀yin ohun tó bá ti jábọ́ kò ṣe ṣàmì àgàgà fún ẹ̀yin tí ayé ń wò lókè yìí ẹ̀yin lóhun Ọlọ́run wá bless yín nísìnyí wá ń sọ wípé kán lọ máa gbàdúrà nílò orílẹ̀-èdè tó yẹ pàwọ́ la mọ àdúrà gbàjù nínú orílẹ̀-èdè tó jẹ́ pé èmi ẹ̀yin la bo orílẹ̀-èdè jẹ́ lórílẹ̀-èdè tó jẹ́ wípé torí ìta ìdí ẹ̀mọ ènìyàn yín sílẹ̀ ẹ fẹ́ dókè ẹ fẹ́ débi gíga ẹ fẹ́ kọ́ mọ̀ yín ẹ fẹ́ di influencer gbogbo àgbáyé fẹ́ mọ̀ yín ẹ fẹ́ wo ohun tẹ̀ ń jẹ lẹ́nu ẹ̀ nínú nǹkan tá a máa jẹ́ lórílẹ̀-èdè ẹ̀yin ènìyàn yín lẹ̀ bo orílẹ̀-èdè jẹ́. Ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó ire o àti nǹkan ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe àtúnṣe wọ stúdíò kẹ lọ ṣàtúnṣe àbí kẹ máa rábàbà lẹ kẹ máa bẹ ọmọ Nàìjíríà.